all these married men on and they neglect una wife for all these young girls. Una wife don't start to dey call my DM. If no be home training, me and for don't start to dey knack una wife. Una better go dey give them attention. So because this one don't start to come now, and so temptation dey happen now. I don't dey try. I don't do myself. I don't dey send pictures. They send good pictures. Na man I be. I dey tell una now. Una better go dey give una wife attention. So I do myself, and by the grace of God I tell myself. The one I say they neglect all of them, so Mona the me deal na mind say they get need, they come our side too. I just say make I talk. Thank you for joining me again. Mo ṣe video kan lánàá. The most important thing is the message. Ìṣekíni is the message. So èmi ti ṣe video kan tí mo ní office zags àti ọ̀gá secretary versus ọ̀gá. Èyàn yẹn send mi ní fídíò yẹn láti back point mi ni. So èmi ò dẹ̀ tí rí fídíò yẹn títí yẹn mi ò rí. Èmi wá rò pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní recently, but on the second note ọkàn mi sọ fún mi pé there's every possibility pé fídíò yìí ti pẹ́. Òun ló jẹ́ kí n sọ wípé ẹ̀yin kan ti lè wò ó, èmi ṣẹ̀ṣẹ̀ rí ni. But àwọn onítèmi májò bàjẹ́ on point by two. Thank you so much. Mo appreciate. Yes, onítèmi pàtàkì. Thank you so much. Ó wá send ẹ̀ sórí chat mi. Mo wá need láti lọ wò. Ọ̀pọ̀lọpọ̀ yín ò tí rí fídíò yẹn wò. So yẹn èmi ni lẹ́yìn tẹ́ wò lórí platform mi, èmi mo jẹ́ kẹ́ rí full video yẹn wò. Ó wà lórí Telegram mi. Gbogbo ètò wọn ṣe lórí YouTube half ni. So mo wá discover pé wọ́n ní last year ló ṣẹlẹ̀. Ó ti pé 1 year báyìí. Ó ti pé gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé kìíní kan 8 years ago, 7 years ago, 2 years ago. Last year ni. Last year bí tèmi ti rí ka, tí mo ti rí wo last year ni. Wọ́n ní South Africa ni. Wọ́n ní ṣé maybe tẹ́ ti promote ẹ̀. Mo ní messenger ni. Rárá kò ṣe messenger. Wọ́n ní prisoner. Àmọ́ kan tó gbé dé prison o. But obìnrin yẹn wọ́n ní warder. Wọ́n ní married woman ni. Ó ní ọmọ 3. Rumor has it nínú bí mo ṣe gbọ́ nínú fídíò yẹn, wọ́n ní ó parẹ́ lẹ́yìn ìgbà incident yẹn tó lọ viral. Wọ́n ní irọ́ ni kò parẹ́, ó wà láyé. But ìròyìn yẹn ò lè gbé bóyá ó sì wà pẹ̀lú ọkọ rẹ̀. Like incident yẹn is a disgrace. It's a disgrace to the woman. It's a disgrace to the entire women. So èmi wá ń sọ pẹ̀lú fídíò mi yẹn pé fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀. So it isn't about pé Nigeria or no Nigeria. Ṣé wars ò ṣẹlẹ̀ Nigeria? Ṣé níjọ́ wo ààrẹ ti Tiwa Savage? Níjọ́ wo náà wọn ò gbé ti Láìdé Bákàrè? Níjọ́ wo ṣé wọn ò gbé ti kí lorúkọ gẹ́ Nigeria movie yìí Empress Ijama? Ṣé níjọ́ wo again ẹ lọ wo Telegram again tí gẹ́ actress kan tó ń wẹ̀ pupa báyìí tó ń wẹ̀? Tí boy kan tó screenshot báwo ni fídíò yẹn ṣe leak ìyẹn náà mélòó la fẹ́ kà nínú ẹ̀yin adípèlé? Ṣé kò ṣẹlẹ̀ ní neighborhood yẹn ni? Ó ṣẹlẹ̀, but èèyàn tó wá fún mi ní information yẹn òun náà ló sì gbọ́ ni. Ó ní òun náà bí wọ́n ṣe pàṣẹ sóun nìyẹn. Wọ́n ní last man. So right up tó wà lọ́ndà rẹ̀ ní Telegram yẹn èmi kọ́ ni mo kọ́ o. Right up tó bá wá nìyẹn. Wọ́n ní last man porúkọ rẹ̀ ń jẹ́ Rukayatu Sinede. So yẹyin èmi náà wò pé kí ló ń jẹ́ Sinede ní Yorùbá ní Nàìjíríà. So yẹyin but the only kuskure tí mo ṣe ó ní pé mi ò confirm uniform yẹn nítorí pé yẹn tí mo bá mi gbé info wá tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ mi ò cross check ẹ̀ mọ́, mo ti gbà pé bẹ́ẹ̀ náà ni. So according to the source ẹ̀yin tèmi pàtàkì kì í ṣe last man woman, kì í ṣe last man woman, and that person is a prisoner. But prisoner tí wọ́n lò bí messenger ni tó fi lè rí àyè wọnú office. Bóyá àwọn prisoner tí wọ́n máa ń lò kókó wá bá wọn ṣiṣẹ́ or tẹ́ bá dẹ̀ wọ ẹ́ rí pé wọ́n àti obìnrin yẹn wọ́n ti wà in connection pẹ̀lú obìnrin yẹn, wọ́n ti wà ní in connection tẹ́lẹ̀ èní kọ́, but obìnrin yẹn wasn't free. It's not about the story but about the lesson tí mo fẹ́ ká kọ́ ẹ̀yin obìnrin tí mo fẹ́ ká kọ́. That was an eyesore, kò ṣe kan tó dáa. Báwo ni mo ṣe máa gbádùn kan personally èmi ni mo ń gbádùn kan ẹ wá bá mi throw ẹ̀ síta. It isn't fair. So that is all about that. So màá play video kan nísìn
tí ọmọ boy yẹn sọ pé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ tọ́jú ìyàwó yín wọ́n ti ń DM táwọn àwọn obìnrin yẹn wọ́n ti ń DM àwọn irú àwọn ọkùnrin báyìí tó wà lórí social media pé káwọn collabo ẹgbọ́n kan tó ọmọ boy yẹn sọ wọ́n tó bá yẹ pé òun ní home training ni òun ò bá ti ṣe kí ni òun ò bá ti náàkì àwọn ìyàwó yín ẹ dákun ẹ mọ́ àbándọ̀ àwọn ìyàwó yín àwọn ìyálé ilé yín ẹ mọ́ àbándọ̀ wọn fún ọmọ gèta ta lẹ fẹ́ fi àwọn ìyàwó yẹn sí ẹ̀yin obìnrin náà pàtàkì nítorí àwọn ọkùnrin náà mẹ́sẹ̀jì mi wọ́n ní wọ́n tẹ ẹ̀yin ìyàwó yìí wọ́n ní wọ́n tẹ́ yín lọ́rùn ẹ̀yin kan lójú kòkòrò ojú kòkòrò yín ti bàjẹ́ so ẹni tètè bá rí níta orí yín lẹ fi fà wọ́n ní kò kan àwọn ọkọ ìwọ obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ ń ṣe ó ń fọrùn ṣe ó fi ilé ṣe ó fi gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ̀ ó ní tẹ́ lọ́rùn wọ́n ní gbogbo nǹkan tójú rẹ̀ bá rí ìwọ obìnrin tó ní tẹ́ lọ́rùn yẹn kí ojú rẹ̀ nìkan orí rẹ̀ nìkan kó gbé ọkùnrin kan pè mí ó lóun kò sí nǹkan tó lè ṣe fún ìyàwó òun fi ilé ṣe òun fọ̀nà ṣe òun fi gbogbo ẹ̀ ṣe àfi tó bá jáde síta yìí òun dẹ̀ òun mọ ọkọ rẹ̀ òun mọ boyfriend yẹ̀ bẹ àgbà ti dé òun wò pé kò ìjà ọmọ òun fẹ́ jà mọ́ ìgbà òun fẹ́ jà mọ́ so therefore irú ẹ̀yin obìnrin tẹ́ fall into this category wọ́n ti sọ pé tídìí bá bàjẹ́ tó nídìílé ó dà àmọ́ èmi concern èmi ò ní pé ẹ̀yin ọkùnrin alálùbáríkà tẹ́ sì ní agbára tẹ́ sì ní energy ẹ má wò pé obìnrin kan ti dàgbà ẹ máa yọ sí àwọn mọ̀ọ́mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa yọ sí àwọn mọ̀ọ́mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ní tí energy bá ti tán ẹ wá energy kò í ṣe kò dìgbà tó bá di gbàmígbàmí kódà kó jẹ́ once in 2 weeks bọ́lọ̀ bá ṣe fún yín lágbára ni àmọ́ kẹ́ abandon wọn ìyẹn ni ò dáa nítorí tẹ́ ẹ bá lè abandon wọn nǹkan tí wọ́n bá ṣe ń ta orí yín ló ń lọ orí yín ló ń lọ ọlọ́run náà ò nífẹ̀ẹ́ síbẹ̀ kò bá jálàyé bẹ́ẹ̀ obìnrin bá sọ pé òun yọ̀ǹda ó ti tán tó bá ní ọkọ mi mo filẹ̀ àìmọye àwọn obìnrin mìíràn fáwọn yọ̀ǹda yes ìgbà yẹn olùwà yọ̀ǹda obìnrin pé wọ́n sọ pé òun yọ̀ǹda mo fẹ́ lọ fẹ́ ìyàwó mi ó ti mọ̀ pé o lè mọ́ kàn sí òun mọ́ ẹ̀ka máa ṣe mọ̀mọ́ lágbájá bàbá lágbájá ni yes so that video wasn't last man woman wrong information ni ìyẹn náà fún mi wrong information àtòrí pé mo trust yẹyẹ pẹ̀lú àwọn nǹkan tó máa ń gbélé mi lọ́wọ́ òun ló jẹ́ kí èmi náà mọ́ confirm uniform yẹn so sorry about that ẹ̀yin tèmi alálùbáríkà God bless you God bless you God bless you ìgbà yìí o àsìkò yìí o yóò tù wá lára o ẹ̀yin tèmi yóò tù yín lára o yóò tù yín lára o ìgbà yìí o àsìkò yìí o yóò tù yín lára o thank you so much ẹ kú àìbínú bye ẹ kú àìbínú bye.